Kokeeni lọkùnrin yìí náà tún kó sínú bàtà tó ń gbé lọ sí Saudi. Ó jọ pé àwọn tó ń gbé oògùn olóró ṣẹ̀ṣẹ̀ káṣá kí wọ́n máa gbé egbòogi náà sínú bàtà ní báyìí o, torí kò pẹ́ tí wọ́n mú obìnrin kan, Sidikat Ajíṣegírí, pé ó kó kokéènì sínú bàtà tó ń wọ̀ lọ sí Saudi. Tọ́wọ́ àjọ tó ń gbógun ti títà àti lílo oògùn olóró NDLEA sì tẹ̀. Wọ́n tún ti mú ọkùnrin míì tó kó ọ̀pọ̀lọpọ̀ kokéènì sínú àwọn bàtà kan tó ń kó lọ sórílẹ̀-èdè Saudi báyìí. Lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 24 oṣù kọkànlá yìí ni wọ́n mú ọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Lateef Oyenuga ní pápákọ̀ òfurufú ilẹ̀ wa Murtala Muhammed tó wà nílùú Ìkẹjà, tó kó kokéènì sínú ọ̀pọ̀lọpọ̀ bàtà olókùn dúdú tó kó sínú ẹrù tó lóun gbé lọ sílùú Jeddah lórílẹ̀‐èdè Saudi Arabia. Bàálù Ethiopia ló fẹ́ wọ̀. Ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ àjọ tó ń gbógun ti oògùn olóró NDLEA ọ̀hún tó yẹ ẹrù rẹ̀ wò sọ pé kokéènì tí ìwọ̀n rẹ̀ tó 400 gíráàmù 400 grams ni wọ́n kó pamọ́ sábẹ́ àwọn bàtà náà. Nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá ọkùnrin náà lẹ́nu wò, ó ní ọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Wàsíù Sanni Gbọ́láhàn tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Tíṣà ló gba àwọn láti máa gbé oògùn olóró. Ó ní wọ́n ti kọ́kọ́ kó àwọn oògùn olóró kan fóun pé kí òun tọ́jú rẹ̀ sínú ara, ṣùgbọ́n nígbà tí ẹ̀mí òun ò gbé mọ́ ni wọ́n ní kóun máa kó sínú bàtà, èyí sì lòun ṣe tí wọ́n fi mú òun yìí. Oyenuga ní kì í ṣe pé iṣẹ́ gbígbé oògùn olóró wu òun o, ṣùgbọ́n òun fẹ́ lo owó tóun bá rí níbẹ̀ láti sanwó ìdánwò ọmọ òun tó wà ní ọdún tó gbẹ̀yìn níléèwé girama lòun fi bá wọn gbé e. NDLEA ní Wàsíù Sanni tí ọkùnrin yìí ní ó rán òun níṣẹ́ yìí ti jingiri sínú okòwò kokéènì gbígbé. Wọ́n ní ó ti gbìyànjú láti gbé kokéènì lọ sí Saudi Arabia àti Dubai rí. Wọ́n lóun ló fa dẹ́rẹ́bà BRT kan Bọ́lájókòó Múyìwá Babalọ́lá lé ọkùnrin olótẹ́ẹ̀lì tí wọ́n lóun náà ń ṣòwò egbòogi olóró Alhaji Adémọ́lá Afọlábí Kazeem lọ́wọ́ tíyẹn fi ní kó gbé kokéènì lọ sí Dubai. Ṣùgbọ́n ọwọ́ àjọ tó ń gbógun ti oògùn olóró tẹ̀ ẹ́ lọ́jọ́ 17 oṣù kẹfà ọdún yìí. Inú oṣù kọkànlá yìí sì lọ́wọ́ padà tẹ Afọlábí tí wọ́n tún ń pè ní Adekaz ní tiẹ̀. Ìlú Ìkòròdú lọ́wọ́ ti tẹ Sanni, ẹni tí wọ́n lóun ló máa ń bá àwọn tó ń gbé kokéènì yìí wá àwọn èèyàn tó lè bá wọn gbé e. Tẹ́ ò bá gbàgbé, ọ̀sẹ̀ tó kọjá ní ọwọ́ tẹ obìnrin kan, Sídíkátù Ajíṣegírí, tó ní oníṣòwò aṣọ ọmọdé lòun nílùú Èkó. Inú bàtà tóbìnrin náà wọ̀ sẹ́sẹ̀ nígbà tó ń lọ sílùú Saudi lòun náà tọ́jú kokéènì pamọ́ sí tí wọ́n fi mú un. Jọkẹ́ Àmọ̀rí ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.